Previously on IRIRILAGBA. Kò lè sí yẹn, kò mú ìdè gbàdúrà kí yẹn ṣẹlẹ̀. So ẹ má worry, full housewife tí mo mú ìwà, I'm okay with it, please. Kò tẹ́ mi lọ́rùn. Full housewife tó wà yín ò tẹ́ mi lọ́rùn rárá. No. That's fine. Okay, kí lẹ fẹ́ kí n ṣe ń sìn? Fine. Ṣé o mọ̀ pé bẹ́ẹ̀ mi ṣe wà? Mo mọ̀yàn. Mo dẹ̀ nẹ́nu dáadáa, mo mọ àwọn tó nẹ́nu dáadáa. Invited for a job interview on the 12th. Baby, in 2 weeks time, man, here. When you watch interview in the complaint. If you like, except today. In fact, you pay. Wala te man ṣiṣẹ́, te man lọ láàárọ̀, te man dé lálẹ́. Ko te man kojú lele yo. Really? I was so tired. I can't lie to you. Ore mi tó wá yín pé mi kò gbọ́dọ̀ má ṣe daily activities mi nínú ilé ni. In fact, we can smoke like that on me. Baby. Yes, sir. Ìgbà tí mo dé. Owó tí mo fi sí abẹ́ pillow pé kò fi ṣe o. Mo notice pé ó ṣì wà ńbẹ̀. Kí ló dé? Oh, you mean the change you keep in there? Actually, ìgbà tí mo bọ̀ láti ibi iṣẹ́, mo upgrading now. I just have to tell my hairdresser pé kó bá mi get woman hair like 120k. So 30k tí ma tó fi ṣe náà mo ti drop ẹ̀ fún. You know today is Saturday. Tomorrow I'll be free. So my call lọ ṣe lọ́la tí bá ti relax dada lẹ́nu. So don't worry, you can just go in there and take your money. Okay? Okay. Ìgbà tó lọ láàárọ̀ yìí, o ò gbowó ọbẹ̀, ṣáà ní jẹun ni. Oh my God. Mama, baby, you don't need all that. I'm working now, you should know that. But tell me about last iṣẹ́, mo ti ya ọjà náà, mo ti ra gbogbo nǹkan ọbẹ̀ tí mo fẹ́ need. Mo ti stock gbogbo fridge, ó ti kún. The thing is, I'll just go in there now. I'll cook your favorite. So, but pending that time, maybe I get small chop. So, I'll just have that one. Kokomaki, refresh area, you know. Can eat all, eat everything. Could everything. So, come back, but give us. Kí ló ń sọ gan tó dùn lẹ́nu ẹ̀ báyìí? Mo sọ fẹ́ pé bí nà ni mí. But dúró náà, kí ni problem ẹ̀? Ìwọ arábìnrin, má máa gba ojúṣe lọ́wọ́ mi. Èmi ló kọ́ nu lẹ́yìn náà, kí ni problem ẹ̀? Àwọn tó oko dojogojò sílẹ̀, ó sọ pé kí máa jẹ́ kó tó lọ sí ọbẹ̀. Baby, what's all that? Kí ni tí mo gbogbo eléyìí? Ó mọ̀ kó mo ti ń ṣiṣẹ́ ń sìn now. Èló ni salary tó ń gbà? 60,000 naira. I'm collecting more than 200,000 naira. So kí ni ó wà ń bẹ̀ tí bá? No, baby, ẹni tó náà bá ti ń gbọ́wọ́ ẹ̀sùn kékeré yàn máa bó ní ìwé yọ. Kí ni nǹkan tójú àgbà rí tó fi jọ wọn náà? Ìyanu tèmi nìkan lóòótọ́ ni wọ́n máa ń sọ wípé nǹkan tójú àgbà rí tó fi jì kòtò tójú ọmọdé bá rí afọ́ráúráú. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nínú ayé tá a wà yìí. Ọmọ ń bẹ nílé ìwòsàn nínú kejì mi.
mo rẹ́ni kejì ṣe kí á kan tó pọ̀ wó òun pọ̀ o. mo rẹ́ni kejì lánàá tí mo rán ẹ sí ìyá Àbíkẹ́ wípé kò bá mi gbà nǹkan ìgbà tó ń padà bọ̀ mo rọ́mọkùnrin kan tó ń sáré tẹ̀lé ẹ tẹ́ múra yín mẹ́gbẹ́ ògiri kí ni ń wí. ṣé yẹn èmi ò mọ̀ rí o ó kàn ń béèrè nọ́mbà lọ́wọ́ mi náà ni. nọ́mbà tilé wa ń bí àbí tilé tiwọn tó sọnù tí ò mọ̀nà lé mọ́. nọ́mbà fóònù ló ń béèrè lọ́wọ́ mi. tí ó fi mọ pè ọ́ tí wọn ní ó fi mọ dá lóhùn. bẹ́ẹ̀ ni mà. ó sì ti fún un. màámi ṣe bẹ́ẹ̀ mọ irú ọmọ tẹ̀bí èmi ò fún ọ. Àṣàkẹ́ wò mí lójú mo rẹ́ni kejì mi. arúgbó ṣogeri o àkísà torí ta fi nulẹ̀ lọ́dẹ̀dẹ̀ ó ròde ìyàwó rí má gba ọmọkùnrin kankan láàyè kó fi búrẹ́dì kú olómi ọbẹ̀ o. bá a ṣe bẹ̀rẹ̀ rẹ o nígbà tá a wà níléèwé girama ẹgbẹ́ ògiri ni bàbá ẹ̀ mú mi mọ́ lọ́dún náà lọ́hùn. Àṣàkẹ́ bàbá ẹ̀ padà síléèwé mi ò lè lọ léèwé mọ́ gbogbo àwọn tá a jọ jẹ́gbẹ́ wọ́n ti dẹni dènìyàn láwùjọ ẹ̀dá agbẹjọ́rò ń bẹ nínú wọn olùkọ́ni ń bẹ nínú wọn ọ̀rẹ́ mi báyìí mo wá fi ti tèmi mo fi kó báyìí wọ oúnjẹ àárọ̀ bá tọ̀sán tọ̀sán ò bá talẹ́ mo fẹ́ sọ fún ọ kojú sí ìwé ẹ torí ẹ mo ṣe ń tiraka láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kó lè ká débi èrè kó dẹni gíga láwùjọ ẹ̀dá kó wá wo bí àwọn ọmọkùnrin tó dáa bó ṣe máa dù ẹ́ wọ́n á wọ ẹ̀ kàn wọ́n á wọ ẹ rí kò sẹ́ni tó fẹ́ bùkátà má ka àbọ̀ ẹ̀kọ́ má jọ mí ó ti gbọ́. àbíyámọ ò àbíyámọ àbíyámọ ò àbíyámọ ire àbíyámọ ò àbíyámọ àbíyámọ àbọ̀jára ẹ ṣé àdúpẹ́ ò ẹ kú ìtọ́jú àbíyámọ àbọ̀jára ẹ ṣé àdúpẹ́ ò ẹ kú ìtọ́jú ṣe kí àwòrán pọ̀. ibi a sì máa pa wọ́n. Màámi, kí ló ṣe yín tẹ́ fi ń ronú? Àṣàkẹ́ mi ò kúkú ronú mi ò ronú. Màámi ẹ sọ tòótọ́ fún mi kí ló dé tẹ́ fi ń ronú? ó dáa wọ́n lé ẹ léèwé torí mi ò rówó san ìwọ ló máa ń gbégbé orókè kò sẹ́ni tó gbapò kíní lọ́wọ́ ẹ rí ìwọ náà ló wá wà nílé àwọn ọmọ tó kù ń kọ́ ẹ̀kọ́ lọ́wọ́. Àṣàkẹ́ nígbà tọ́lọ́run bá ṣe nísìn tó padà sílé ìwé báwo ni ó ṣe jọra wọn pẹ̀lú ìtàwọn tó wà ńbẹ̀ nísìn tán ti kọ́ ó wá ní kí n má ronú oúnjẹ àárọ̀ kò bá tọ̀sán tọ̀sán kò bá talẹ́ ṣé kò tó ronú. Màámi mo ti sọ fún yín pé kẹ́ má ronú mọ́ àdúrà yẹn ló ṣe kókó ẹ má gbàdúrà fún mi màá dirú dìgbà fún yín ẹ má ronú mọ́ tí bá padà lọ sí skul nísìn ipò kíní yẹn náà ni màá máa gbé lọ ẹ má wọrí lágbára Ọlọ́run ipò kíní yẹn ni màá máa gbé lọ ẹ̀yin kò máa gbàdúrà fún mi. Àṣàkẹ́ kò sẹ́ni tí ó gba ipò kíní lọ́wọ́ ẹ̀ tí mo bá fi lè sáré owó tí mo rówó ẹ̀ san kò sẹ́ni tí ó gba ipò kíní lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ ni ẹ ní ronú mọ́ ṣe bí ẹ rẹ́rìn. ẹ máa tọ́jú yín máa tọ́jú yín ẹ máa gbádùn mi ẹ má ronú mọ́ ẹyẹ rẹ́rìn. mọ́mí ẹ rẹ́rìn náà. mo ti rẹ́rìn. ẹ rẹ́rìn dáadáa ẹ̀rín kọ́ nìyẹn. ẹ ṣe wá. bẹ́ẹ̀ ni tiẹ̀ rí mo rẹ́ni kejì Àṣàkẹ́ mi ọmọ ọ̀rọ̀ lọ́ba ọmọ àṣìlẹ̀ owó yín ni owó ewédú ń bẹ lọ́ba ẹ̀ ò ná Àṣàkẹ́ tọ̀sùn gẹ́gẹ́ ń bẹ lọ́ba ẹ̀ ò ná
tẹ́ ẹ bá ṣiṣẹ́ ẹ lọ́rọ̀ lọ́ba bẹ́ẹ̀ ò ṣiṣẹ́ rárá ẹ lọ́rọ̀ lọ́ba ẹ̀yin ṣiṣẹ́ kọ̀rọ̀ yín ó lè dà ní mọ́ ọmọ ayé lórí owó gbirigbiri. ẹni tó bá gbọ́kànlé ọmọ àti jogún òfò ẹlẹ́dàá mi má jẹ́ ń jogún òfò lórí mo rẹ́ni kejì mi má jẹ́ ń jogún òfò. abíbo ni mo tún fẹ́ sá lọ báyìí agara ń dá mi bọ̀ ẹlẹ́dàá mi ṣàánú mi má jẹ́ fojú sunkún ọmọ láyé mi má jẹ́ gbọ́ ọmọ gbèbí èbù kí ni mo tún lè ṣe. ṣe wá ń bí. Tani tẹ lọ wá owó ká lè dóòlà ẹ̀mí ọmọ yìí. Mo rò pé wọ́n tiẹ̀ ń bá mi kọ́kọ́ máa bá mi tọ́jú ẹ lọ ni. Àwọn ti ṣe wọn tá lè ṣe. Abẹ́rẹ́ tà ní bí ṣá tún máa mówó ń bí lọ fi rà á níta ni. Ẹlẹ́dàá o. Ẹ jẹ́ tètè ṣe kí akẹ́ lọ wá owó tá máa fi ra abẹ́rẹ́ náà. Ẹlẹ́dàá mi o bá mi wówó yìí o. Ọlọ́run bá mi ṣàánú ọmọ yìí o. Ẹ ṣàánú mi ẹni kọ́ bá mi bọ́tẹ̀ dá lóde ẹ̀nà ẹ ṣàánú mi o. Owó tíkẹ́ẹ̀tì èyí tí mo ní nìyẹn. Gbogbo olè kó pé 10 bana. 15 naira mo ní o, ọba ń gbàgbé. Bọ́lá ṣe máa ń ṣe báyìí alájẹ. Èyí tí mo ní nìyẹn gbà lọ́wọ́ mi. Ẹ jẹ mí lówó kan lánàá náà. Lẹ́gbọ̀n mi jù bẹ́ẹ̀ lóye tí mo ní lé ìgbà. Ìbádọ́ la mo ní gbélé lọ́wọ́ yín o. Ọkọ̀ máa yà yín lẹ́nu pé màá dárúkọ ọjà yín. Ẹ lè dájà mí nù o. Ọ̀tà tuntun rẹ o, ẹ bá mi ra ó wọ yín dáadáa o, yọ̀tà ó wọ yín o. Ayé àwọn ṣe bí wèrè o. Ìyá lómi ẹ dúró jà rẹ kí ló ṣe ń tẹ̀ ń sá kiri wèrè wà lórí yìí. Mi ò sá mo ń tajà mi ni. Ẹyà tíkẹ́ẹ̀tì yín dà ẹ dá mi lómi rà. Mi ò tí ì gbà tíkẹ́ẹ̀tì. Ẹ ṣe owó lápò ẹ̀ka fẹ́mi lówó jáde. Dúró mi ò tí ì ta. Ẹ má yà kí change ẹ̀ fún yín o. Jọ̀ọ́ tí n bá ti tà máa wá fún ẹ lówó. Ẹ fẹ́ mi lówó jọ. Kí ló dé tẹ̀ ṣe báyìí máa. Ìyá yìí ló bá mi rojọ́ wèrè o. My brother dákun ṣàánú mi ò tí ì ta tí bá tà mo mọ̀ pé màá gba tíkẹ́ẹ̀tì. Màmá ẹ dákẹ́ ń bẹ́ jàre ẹ̀wà á ń kọ́ mi ògbó ìtàn ṣe ẹ sọ ohun tíkẹ́ẹ̀tì fún jàre. Àní màá san ẹ ṣe sùúrù. Ẹjọ́ tó ń tọ́tọ̀ ẹjọ́. Ẹgbẹ́ mi o! Ẹyọ ọmọ yìí! Ìyá Sunday, ẹ fún mi lówó IRIRILAGBA. Màmá. Àǹtí nọ́ọ̀sì ẹ̀yin náà mo ń fojú wà mi ò mà tún rí nǹkan kan mú dání wà. Ọkọ yín kọ́? Wọ́n sí láyé mọ́. Àwọn ọmọ yín kọ́? Ó nìkan náà lọ́lọ́run fi ta mí lọ́rẹ kí ló dé.
Well, kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Kí ló dé? Ọlọ́run sì lè ṣe ìyanu. Àmọ́ Ọlọ́run ló ń ṣe ìtọ́jú. Kí ló dé? Àti lose ọmọ ẹ̀. Ẹ̀dùn. Kí ló wí? Ẹlẹ́dàá mi o. Abiyamọ ẹlẹ́dàá mi o. Abiyamọ kì í ṣe pé. Justo ibikíbi tó bá wà. Omi kì í sì báyàn ṣọ̀tá. Justo ibikíbi tó bá wà. O ò tún rí dùnú omi mọ́. Láíláí omi ò ní bá ọṣọ rẹ mọ́ títí láíláí. Ṣé o ti tán náà nu? Ìlọ́jọ́ mi o! Ọ̀tọ̀ o! Kí ló ṣẹlẹ̀ náà? Ló wà. Ìwọ ṣiṣẹ́ lánàá ò lọ rẹ̀ ní ìṣòwò kí ló ṣẹlẹ̀ gangan? Ó wèrè wo. Aláìlẹ̀ fẹ́mi. Aláyé ò lówó lọ́wọ́ mi kò já pa. Ẹ mọ bóyá bá mi sọ̀rọ̀, wèrè wà lórí ẹ̀ ni. Bàtà ni sọ̀rọ̀ ṣé o fẹ́ máa fi mí sí ni ṣé èdè wá mi ni. Ọba mà ló ń bá wì. Wèrè ṣe kí a ẹ. Ìwọ. Àbẹ̀ pa ilé ni. Bàbá olórí burúkú ni ìyá ẹ̀ sá. Èmi Ṣakiru. Ìyá ẹ̀ lẹ́yìn. Ó jọ. Ìyá ẹ̀ lẹ́yìn. Lórí burúkú. Bàbá yìí ní sùúrù. Bàbá ìdúró du ara yé àtọ̀balẹ̀ ń sè. Wèrè yìí bá ní yóò rẹ̀ mí sí lánàá mú wá. Bàbá yìí lọ ń bẹ̀rù sá ẹ̀wọ̀n ẹ̀ká náà. Ayé òrùdà. Máa bàbá wèrè sá. Abúlé burúkú ni ẹ. Máa ṣe yẹn. Máa gbẹ̀yìn náà. Máa gbá yín o. Máa gbá yín o. Fúlẹ̀ rẹ̀ sọ yàwó rẹ̀ ni. Kò lẹ́ máa gbá yín o. Ó yẹ fúlẹ̀ rẹ̀. Tí a máa gbá yín o. Ẹ fúlẹ̀ rẹ̀. Omi ilẹ̀ rẹ̀ ọlọ́wọ́ mi fún wèrè. Àwọn bàbá olórí burúkú ìṣá. Wọ́n ń gbọ́ wèrè. Owó ọjà ni. Ọlọ́ṣẹ́ bí ipò wà ń bẹ̀. Anybody ló lè jẹ́wọ́ yìí. Ayé Tí a bá kú gbà rẹ̀ lọ nìyẹn. Owó ọjà ló. Ẹ ọmọ ògì omi o. Owó ẹ̀fẹ̀ mi ṣe báyìí náà ẹ yá wèrè ni. Ó ti sílẹ̀ pàlùjọ́ lọ fún wèrè ìṣá ọ̀rọ̀ mi. Wàhálà tuntun pẹ̀lú lọ́nà. Ọmọ bá. Mo lè rú mi báyìí. Ọmọ bá. Ẹ yá àwọn bóyá máa bàjẹ́ ni o. Tí n bá mú yín tá má kì lásán. Bí Justo ṣe filẹ̀ ṣaṣọ́bóra nìyẹn. Ìyanu, kí ni nǹkan tó rí kọ́ nínú ọ̀rọ̀ Justo? Ó fi ń yé wa wípé ká má fi agbára ọ̀pẹ́sì ẹni tí ò lágbára. Ìyanu ṣetán balẹ̀balẹ̀ àfọmọ ayòfáyò òun ló ń gbà tọwọ́ ọmọdé. Tó bá tún di lọ́la, I will tell you more stories about life. IRIRILAGBA. Daddy, Adimi. Guess what? Kí ni ẹ? Ó mọ ẹ̀gbọ́n mi tí mo sọ fún pé ó wà ní US yẹn. Ṣàdédé lẹ́gbọ́n pè mí lánàá o. Wọ́n bá sọ pé àwọn pé ọ̀rẹ́ àwọn kan tó ń ṣiṣẹ́ ní immigration office wípé kó bèmí àti ẹ kó bá wa ṣe visa. Honestly, sórí bó ṣe yà ẹ́ lẹ́nu yìí bẹ́ẹ̀ ló ṣe yèmí náà lẹ́nu. Irọ́ ni o. Honestly. Mo kàn kọ́kọ́ wò pé no ẹ̀gbọ́n ṣé ẹ serious ó dẹ̀ ní òun serious. Honestly. US visa. Wo. Ọmọ. Ṣé bó ní passport? Mo ní jù. Mo ní passport jù. Kò sí wàhálà. Ṣé ló bá ṣe máa jẹ́ èmi á jẹ́ kó mọ̀. Ṣé ti yẹ Olúwa ló ń ṣọlá US visa. Pàdé mi. Inú mi dùn gan-an. Àdúrà ní ká máa gbà. Bẹ́ẹ̀ni o. Bí nǹkan tí Ọlọ́run bẹ̀rẹ̀ yìí. Bẹ́ẹ̀ni. Kó bá wa parí ẹ̀ láyọ̀. Àmín ẹ pọ̀. Mo gbé tó àdúrà mi. Àmín. Ọmọ, I can't wait to go. Yay! That means Yankee 80% loading. Ọmọ, wọ́n yẹ deport mi nìyẹn o. Mi ò mọ̀ pé bọ̀bọ̀ agent yẹn bá ńlá kó fraud ni. Kó tó dùn mí jù ni pé 10 years from now, mọ́ mi lè gbóòrùn Canada o. Wow. Yeah. Pẹ̀lẹ́, all is well. Welcome back. Inú ni mo máa bẹ̀ kí ẹ má bínú sí mi. Ẹ jọ̀ọ́ tó lọ ẹ má bínú sí mi.
Ogaj. Àwọn ará kana. Kílẹ̀ ṣàbà fàdá ní kílẹ̀ bá gbé bọ̀. Àwọn ọmọkúlé ìyá káàbọ̀. Are you sick? Ìyẹn sọ pé ó dìbò tó wọ́n bèèrè lọ́wọ́ pé kí ló mú bọ̀. Ṣé ó lọ sí Ìbàdàn ní tó yẹ kó máa bá ra búrẹ́dì wà lé kí ni? Ìwọ dé nìyẹn tiẹ̀. Ọ̀gá. Mo dẹ̀ rọ̀ pàpà ṣá. Kí ni ẹ̀? Mo rò pé bí Akíntolú kúkú máa sanwó lè lọ. Kí ló ṣẹlẹ̀? O ti gbọ́. Ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ dé. Àwa pàdé ẹ̀ méjèèjì. Àwa náà ti dára ibẹ̀ yẹn ti ẹ̀. Àwa náà ti fẹ́ JP. Kí lè ní ná? Tuesday kọ́ lè ní? Yeah, Tuesday. Weekend yìí, that's in few days from now. Àwa ń kamikaze nìyẹn on the control level. Yankee làwa lọ straight. O ti yẹ. Báwo lè ṣe? Rírò ní tènìyàn, ṣíṣe ní tọ́lọ́run bá. Ọlọ́run àtọ́lọ́ ẹ̀gbọ́n mi tó wà ń bẹ̀. Tó yẹ ni mo ṣe rò pé kí wọ́n kúkú máa sanwó lè lọ. Kí ló dé? Ẹ ṣáà mọ̀ pé CC ti rélé màgúrí ẹ̀ kọjá òsì lọ́wọ́ mi. Kí wàá lára fẹ́ ṣe? Èyí tá a Ondo do midiri lo de
Wago